a kú oríire o ọmọ Yorùbá, a kú oríire, a kú oríire. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kí wa kú oríire, ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, látòrí bàbá wa Olúbàdàn ọba Rashidi Ládọjà Orúkọ̀lápọ̀baládé, ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n, bàbá wa Onírìṣà àrólé Odùduwà, ká sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó bàbá Dámì ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tabarí nǹkan ní arérin. Ọmọ Yorùbá, a kú oríire. Àwọn bàbá wa lọ́balọ́ba àti bàbá wa olóyè Sunday Ìgbòho wọ́n ṣe àwọn ìpàdé kan tó lágbára. Lẹ́yìn tó dẹ̀ parí ìpàdé yẹn, wọ́n ṣe conclusion. Dandan kọ́ ni kí sọ̀kọ́ tí ó ṣẹlẹ̀ nu mítì yẹn. Lẹ́yìn ìpàdé yẹn lẹ́rí tí wọ́n lọ sí Àbújá. Kódà tí búrọ́dà wa lọ́ya Pẹ̀lúmi tí gbogbo wọn jọ jókòó tọ́jọ́ ń ṣèpàdé. Lẹ́yìn tí wọ́n ṣèpàdé yẹn tán pẹ̀lú presidency, òun ni bàbá Bọ́lá Ahmed Tinubu ni wọ́n lọ tọwọ́ bọ ìwé ó tó gẹ́ fún ìpànìyàn Fúlàní. Òun lè rí tí wọ́n ṣe tí wọ́n fi tọ́bu olúwèé pé ó tó gẹ́ ìtíṣẹ̀ríà tó ṣe nínú ayé àwọn ọmọ Yorùbá, ó tó gẹ́. Bàbá Tinubu ti tọwọ́ bọ̀wé yẹn o, wọ́n ti tọwọ́ bọ̀wé, wọ́n ní 1999 constitution wọ́n ti amend ẹ̀. Gbogbo ohun tó ń jẹ́ ṣẹ̀ríà, gbogbo ohun tó ń fún Fúlàní lágbára, gbogbo ohun tó ń fún àwọn tó ń pa wá lágbára, bàbá Tinubu ti yọ kúrò. Ọmọ Yorùbá, a kú oríire. Yíníyíní kẹ́ni lè ṣe míì. Ṣé à sọ fún yín? Àwa sọ fún yín, bàbá Tinubu fún ara wọn, wọ́n mọ problem ta ní. Àwọn fún ara wọn mọ̀ pé Nàìjíríà ò lè work. Bọ̀ nígbà tá ìtí ìpín, tabari wọn tó bá ṣe àwọn nǹkan tó dáa, ẹ jẹ́ ká sọ síta. Bí a ṣe ń tú àṣírí tó bá ṣe ìtí ò dáa, níjọ́ tó bá ṣe tó dáa náà, ẹ jẹ́ ká gbóríyìn fún wọn. Ọmọ Yorùbá, mo sọ ọkọ fún yín lánàá, ẹni tó jẹ́ olórí gbogbo àwọn tó ń ṣe ìlẹ́gà ìbọn fún àwọn Fúlàní tó fi ń pa wá, tó fi ń jíyàn gbé, tó fi ń ṣe ọwọ́ ti tẹ̀. Bàbá Tinubu ti buwọ́lù, wọ́n ti lọ gbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kódà àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan ti gbé. Àwa ti gbọ́rọ̀ yìí láti bóyá bíi last week ni mo ti gbọ́ kó fẹ́ ṣẹlẹ̀. But níbi tí nǹkan dé sìn, a gbọ́dọ̀ máa fi ọgbọ́n ṣe é, so that kò ní dàbí pé yàn ń baṣẹ́ ìjọba jẹ́ àbí yàn ń baṣẹ́ àwọn kan jẹ́. No, ọmọ Yorùbá, mo sọ fún yín, mo lólóyè Sunday Ìgbòho wọ́n mọ ohun tó ń ṣe. Wọ́n lọ ṣe, àwọn àti bàbá wa wọ́n lọ ṣèpàdé ẹyọ kan, ẹ wo tó já outcome ẹ̀. Àìmọye nǹkan ló ṣẹlẹ̀ ń bẹ̀ o, a lè fẹnu sọ gbogbo ẹ̀, ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Rashidi Olúbàdàn, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n, ká wá dúpẹ́ lọ́wọ́ ọmọ gbogbo wọn olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Torí pé tó bá jẹ́ pé lòmíì ló ní opportunity tó lóyè Sunday Ìgbòho nìyẹn, owó ló máa fi gbà káàkiri. Ìgbà yẹn lẹ máa rí tí wọ́n ní wọ aṣọ tọ́wọ́ máa wọ agbádá, oríṣiríṣi nǹkan nìyàn lè kó sábẹ́ agbádá, you know. But olóyè Sunday Ìgbòho is always transparent ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Transparency ni kéèyàn máa wọ shirt and trouser lọ sọ́dọ̀ olóṣèlú. Ẹni tó bá ti ń wọ agbádá lọ́bẹ̀ ó ti lọ́wọ́ kan nínú, tí ò ń ṣe ọba. Ẹ bá ṣì mí gbọ́ o, tí ó kì í ṣe ọba àtàwọn tó ń gbé àṣà àga. Any other person tẹ́ bá rí tó bá ń wọ agbádá káàkiri, pàápàá jùlọ lọ sọ́dọ̀ àwọn governor, president, ẹ mọ̀ pé ń ta máa kó sábẹ́ agbádá tó máa hàn, nǹkan yẹn ti kọjá nǹkan tí wọ́n lè fọwọ́ gbé. God bless you all. Ọmọ Yorùbá, ó ní àwọn nǹkan mẹ́ta kan tí mo mú wá fún aláàrọ̀, ẹyọ kan bẹ̀ lélẹ̀. Mo mọ̀ pé gbogbo ara ti gbọ́ pé bàbá Tinubu ti fẹ́ amend 1999 constitution. Ọmọ Yorùbá, Kwara State, mò ń sọ fún yín, ó ti padà sí South West. A máa yà yín lẹ́nu pé báwo ni mo ṣe gbọ́, watch and see. Òun lè rí, òun ló fà á táwọn àgbààgbà Fúlàní tó fi join ni àwọn Méjì Allah tọ́jọ́ ń pa àwọn èèyàn ní Kwara State.
láti lè scare àwọn èèyàn ìwé. Tẹ́ bá rántí ìkọ́nú àwọn èèyàn wọn náà ló fẹnu sọ, èmi kọ́ mo sọ. Ó ní nígbà ayé Ọbásanjọ́ táwọn ọmọ Yorùbá tó fẹ́ gba Kwara lọ́wọ́ Fúlàní, ó ní àwọn sáré lọ bá Ọbásanjọ́, àwọn lo presidential power, àwọn lọ bá Buhari. Òun ló fà táwọn fi push Buhari láti make sure pé ní gbogbo ọ̀nà ó di president láti lè máa jà fún Fúlàní. Nígbà tó dẹ̀ di president lóòótọ́, ṣé kò jà fún àwọn Fúlàní? Bàbá Tinubu wá ń ṣe àwọn kankan sílẹ̀ Yorùbá nísìn, inú wa ń bí àwọn Fúlàní. Ṣe ipò lórí burúkú láwọn Arábì. Number one, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kórìíra ìjọba tó wà lẹ́yìn ni láti gbà tí wọ́n ṣe INEC aviation school. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ join aviation, gbàgbé tó bá fẹ́ wọlé sínú aviation, o gbọ́dọ̀ lọ bá Sultan of Sokoto tàbí Emir of Kano. Àwọn emir nílẹ̀ Haúsá yẹn o gbọ́dọ̀ lọ bá wọn, pàápàá jùlọ Sultan. Tí ó bá tọwọ́ bọ̀wé, wọn ò lè fún ẹ ní kọ́ọ̀sì tó ń wẹ̀ ní gbogbo yunifásitì tó wà ní Haúsá. Gbogbo yunifásitì tó wà ní Haúsá yẹn JAMB kọ́ ló fi ń wọ̀ o, lẹ́tà emir ni wọ́n fi ń wọ̀. Òun ló ṣe jẹ́ wípé ẹ lè ra Haúsá ọ̀kan kó kàwé. Ẹni tó bá ti jọmọ Haúsá wọn ò ní sáìn ìwé fún. Wọn ò ní sáìn ìwé fún. Àfẹnijọ́ mẹ́ta ẹ̀ tí àwọn èèyàn tó lọ ń sọ pé àwọn di mùsùlùmí ẹlòmíì torí pé ó fẹ́ lọ sí yunifásitì nílẹ̀ Haúsá, ó máa lọ change orúkọ ẹ̀ sórúkọ mùsùlùmí. Torí tí ó bá change ẹ̀ wọn ò ní fún lẹ́tà. Tó bá dẹ̀ ti fún ní lẹ́tà, wọn ò ní fún admission letter, wọn ò ní fún acceptance form, wọn ò ní fún JAMB bá mú, wọn ò ní fún kí pọ̀sùtì ẹ̀bí mú, wọn ò ní fún. Ìdí nìyẹn tó ní kálukú ṣe gbọ́dọ̀ máa bá tiẹ̀ lọ. Gbogbo ayé ló mọ̀ wípé iná Yorùbá nation ò lè kú. Sunday Igboho ó dalẹ̀ wá, ó ṣe kiri kan. Inú mi dùn, mo gbọ́rọ̀ kan láàárọ̀ yìí. Ẹnu ẹni tí mo ti gbọ́rọ̀ yẹn tí máa sọ ẹ̀ nígbà mi gbọ́. Ṣùgbọ́n ká ṣáà máa ṣe dáadáa, ojú àwọn èèyàn ti ń là. Àwọn èèyàn ti rí wípé step tó lóye Sunday Igboho take is a very good, very important step. Chief Sunday Igboho join APC. No, ẹ má tọ̀ra yín o. Yorùbá ní tá bá ṣe ní lóore ọpẹ́ là ń dá. Ẹ mọye ọdún tó lóye Sunday Igboho lò lẹ́yìn odi ni. Ọ̀pọ̀lọpọ̀ wa ojoojúmọ́ là ń bá ìyàwó wa sùn, ojoojúmọ́ là ń jẹun tó ń wà, ojoojúmọ́ là ń ṣe nǹkan tá fẹ́ nulé wa. Èmi tí mo bá yín sọ̀rọ̀ nísìn, March 4 is my birthday. Ẹ̀yin àti bàbá mi, mò ń retí ẹ̀bùn o. Bó jẹ́ mọ́tò lẹ máa fún mi, ó yá máa rí gbà fi surprise ẹ. Bó jẹ́ ó yá gbowó yìí lọ fi ṣe studio tó fẹ́ ṣe. Ẹ̀yin tó lọ́wọ́ bá bùkù fún ení tere èjì tere. Látìgbà tí wọ́n ti mú Chief Sunday Igboho ni mo ti dìtàrí pé mi ní ever ṣe birthday. Nígbà tí wọ́n lè ti fi wọ́n lẹ̀ lọ́dún yìí, nígbà tí wọ́n lè ti fi wọ́n lẹ̀ báyìí, birthday mi ó kúnjọ́ mẹ́ta, March 4 ni mí, gbogbo ilẹ̀ mọ̀. March 4 is my birthday. Ẹ wish mi happy birthday in advance. Lágbára Ọlọ́run elé òní já ṣe mọ́ fún mi. Ọmọ Yorùbá ẹ jọ mí lójú, ẹ surprise mi. Ẹ jẹ́ kémi náà tiẹ̀ ṣe small party. Ó ti pẹ́. Tẹ́ bá wò dáadáa nígbà tí wọ́n mú Chief Sunday Igboho, everybody dákẹ́, èmi nìkan ni mi dákẹ́ àtọ́lọ́run. Lórí mídíà ni mò ń sọ o. Because ìbẹ̀rù, ìbòjó, ìjáyà ó wà lọ́kàn gbogbo àwọn tó wà nílé, mi dẹ̀ blame anybody wọn. Torí pé kíni ìkan wà jura wa lọ, a dẹ̀ lọ́kàn jura wa lọ, a dẹ̀ mọ̀ bó ṣe ń lọ jura wa lọ. Òun lè ṣe rí pé nígbà tó mú Chief Sunday Igboho tó bẹ̀rẹ̀ sí ní píkì àwọn èèyàn Nàìjíríà, táyà àwọn èèyàn já tó sá kúrò lé, àìmọye àwọn èèyàn wa tó pariwo síta. Èmi ò kúrò bí tèmi wà torí mo mọ̀ pé ìbẹ̀rù ejò kò ní jẹ́ kó tọ́ méjì mọ́lẹ̀. Abẹ́rẹ́ alọ́kọ́ lókun tó dì. Ẹ gbọ́ ni wọ́n ní kì í béèrè aṣọ lọ́wọ́ ilé, àti kì í béèrè aṣọ àkítà lórí àkìtàn. Bégún bá ṣeré, bó bá ṣe bí ọ̀rọ̀ gbà láti foríjì. Gbogbo ohun tá a bá ṣayá foríjì wa èèyàn wa. Èèyàn wa ẹ jẹ́ ká lọ dira, mò ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. Èèyàn wa ẹ support mi. Àsìkò yìí mo fẹ́ jẹ́ kẹ́ fìfẹ́ hàn sí mi. Show me love. Ẹ jẹ́ kí n mọ̀ pé mi náà léyàn. My birthday is March 4. Mi látìgbà tí wọ́n ti mú Chief Sunday Igboho,
látìgbà tá a ti bẹ̀rẹ̀ Yorùbá Nation mi ṣe birthday, gbogbo àwọn èèyàn wá ń ṣe káàkiri, mi ìbínú sí, ṣùgbọ́n kí ló fà á tèmi ò fi lè ṣe ni wípé kíní yẹn kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n. mo ní problem kan tó wá attack mi mọ́lẹ̀, gbogbo yín lẹ gbọ́ sí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ bọ́ọ̀sì ilé mi kó tó di pé mo sá kúrò tí mo sá wọ Ghana, tí mo sá wọ Cotonou, sá wọ many countries, still mo change location. táìmù yẹn níjọba Nàìjíríà ń wá mi káàkiri tí wọ́n padà lọ gbé ọmọọṣẹ́ mi. bó ṣe gbé ọmọ yẹn wọ́n gbé ní bọ́dà, bó tiẹ̀ jẹ́ pé bàtà dífá ìfádíkẹ́lì bọ̀dé wọ́n máa lò Nàìjíríà ó ṣàgídí, owó bóyá mi ìlówó tí màá san fóun ni mo ṣe nítorí àwọn 8 ni mo kó wá sí Cotonou. tẹ bá rántí dáadáa èèyàn wa, obìnrin 2 ọkùnrin 6 ni mo kó wá tó ń bá mi ṣiṣẹ́ ńgbà yẹn. but ìgbà tó yá ìkànnù wọn mi mọ́ later mo find out pọ̀ fọmọ ẹ set mi up ni, ṣùgbọ́n Ọlọ́run ló sọ pé kí n má gbọ́kàn lé. ká ní mo fi àṣírí mi hàn ni, tàbí mo fi wẹ́n níbọ̀dí náà tàjọ́ ń ṣiṣẹ́, tàbí tí mo gbẹ́kẹ̀lé gbogbo wọn, èní ẹ̀ lè rẹ̀ tó ń jẹ́ máa bímọ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ ká mi mọ́lé tọ́rọ̀ jòbọn tó kọjá bẹ́ẹ̀, tí ò ṣe pé wọ́n ní Ọlọ́run ṣe gbogbo ilẹ̀ fojú yín rí. nígbà tó ṣe tí wọ́n rí mi mú, wọ́n tún rányàn ọ poison mi, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bó ṣe fún mi ní májèlé jẹ, Ọlọ́run ò jẹ́ kó nípa. bí mo yẹ sùn báyìí tí màá jí hospital ni mo jí sí, wọ́n náà ti gbé mi lọ sí hospital 4 ọ̀tọ̀. mo ní ẹ wà ilé ìwòsàn hospital ṣèbí májèlé ni, ó yá gbé mi lọlé. mo dẹ̀ délé, mo ṣàkóso ẹ̀ láàrin 3 days bàbá wọn tún dìde padà. ìyẹn ló bá wọn lẹ́rù. wọ́n gbogbo iná ọ̀lẹ́ gbogbo ojú mi ti rí tó nu movement ju kí wọ́n sọ pé mi ṣe Yorùbá Nation kò possible. torí pé wọ́n wá ká mi mọ́lé tó ń ṣe pọ́ gbégi wá o kọ̀kànlá confam. wọ́n rán ejò sí mi, gbogbo iná ọ̀lẹ́ mọ̀ ní gbogbo ilẹ̀ mọ̀ náà, wọ́n rán ejò sí mi, wọ́n rán àdán sí mi. níbo lẹ ti rí àdán tó ń fò lọ́sàn-án? àdán ń fò lọ́sàn-án, alẹ́ ló máa ń fò torí kò rí wọn lọ́sàn-án. kádùn kó wá dúró wájú èèyàn lọ́sàn-án gbogbo bí abẹ́ wá gbó kan ọ̀sán tó dẹ̀ ń tu bí ejò. Ọlọ́run yọ mí, wọ́n fẹ́ fọ́ ojú bàbá wọn gbà yẹn ni, ṣùgbọ́n Ọlọ́run jù wọn lọ. gbogbo ejò tó wọ́n wá náà ń kọ́ àjọ àtúnfi ṣògùn, Ọlọ́run jù wọn lọ. now birthday eléyìí ohun mi kì í ṣe kí n fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó kó olóyè Ìgbòho yọ, ó kó èmi náà yọ. ojú mi rí tó ọmọ Yorùbá, àfẹn tó bá kọfẹ ṣàbòsí ló bá sọ pójú mi ò rí tó. gbogbo àwọn tájọ bẹ̀rẹ̀ movement ìgbà kan náà, gbogbo wọn ni wọ́n ti lọ, wọ́n ti dolówó báyìí, wọ́n ti di mílíọ̀nìà. owó tó fi lọ àwa táwa ò gbà, àwọn gba mọ́tò tó gbalé nu wọn. bí wọ́n ṣe wà mí ní táyà, ṣùgbọ́n mo mọ̀ pé God time is the best. tèmi náà bá fẹ́ ní mọ́tò tipẹ́tipẹ́ máa ti ní owó tó pé ọmọ akọ́kọ́ fowó lọ̀ mí, owó tí ọmọ akọ́kọ́ fi lọ̀ mí láyé mi pé kí n fi Yorùbá Nation lẹ̀ kí n tẹ̀lé àwọn 76 million. gbogbo yín lẹ gbọ́ sí náà, gbogbo yín lẹ gbọ́ sí tí má parọ́. mi ò gbà torí mo rọ ọjọ́ iwájú, mo dẹ̀ wọlé tí mo ti jáde. ọmọ àtàpàtà dìde ni wá, àkàwọ̀ tí ẹ̀rá pàtàkì ọmọ àtẹ̀rọ̀fọ̀ sẹ́mọ̀ ẹni tó tẹ́ àpàtà sí máa rí nǹkan gùngùnkè ẹ̀rọ̀fọ̀. kò sí nǹkan tó fẹ́ gbẹ́sẹ̀, kò sí nǹkan tó fẹ́, àánú Ọlọ́run nìkan ló lè fi jẹ́yàn. wọ́n ti wá gbó fún mi, mo tún wá pọ̀. nǹkan yẹn wà nù kan tó dùnmọ̀ sí Sunday Igboho tó fi wò pé ọmọ yìí mi ì ní jẹ́ kí yà jẹ́. nígbà tó gbé ọmọọṣẹ́ mi gbà yẹn, wọ́n mú ní bọ́dà Cotonou sí Nàìjíríà, bó ṣe cross bọ́dà báyìí wọ́n náwó gan ni. ẹ wá imagine tó bá jèmi ọmọ yín Masbi TV ni wọ́n mú, kí ló máa ṣe? lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbé lọ sí station kan ní area bẹ̀, láti bẹ̀ wọ́n transfer sí Láfẹnwá díẹ̀ ní divisional police kìíní. láti bẹ̀ nígbà tó rí pé Chief Sunday Igboho ti wọnú ọ̀rọ̀ yẹn, táwọn ọlọ́pàá yẹn gbọ́ àyà wọn já, wọ́n sáré transfer rẹ̀ sí state headquarter ìyẹn Láfẹnwá. wọ́n dẹ̀ mọ̀ pé Láfẹnwá eléwé ẹran, ẹni tó bá ti dé eléwé ẹran gbàgbé kẹlẹ́ dá ẹnìkan ló kù, torí ibi tí commissioner of police Ogun State wà nìyẹn. Ọlọ́run dẹ̀ ṣe ọmọ ẹ tí bá ṣe mistake á fẹ́ lò tó 29 days níbẹ̀ kó lè Sunday Igboho tó wá yarí. ìgbà kan kó lè Sunday Igboho ti yarí, ó wá transfer rẹ̀ yẹn, wọ́n wá gbé lọ sí zone 2 lẹ́kọ̀ọ́.
wọ́n sọ fọ́gà ọlọ́pàá ìpínlẹ̀ gbọ́dọ̀ fi mí lẹ̀ allegedly wọ́n ní wọ́n ṣe àwọn ètò gbọ́dọ̀ fi gbẹnu sọ̀rọ̀ pé ọmọ yẹn o tẹ́bà ti rọ́ ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ filẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló ṣe Sunday Igboho mọ ti Sunday Igboho náà ni wọ́n ná yàrá ìyá owó Ọlọ́run dẹ̀ ṣe ọgbà ọmọ yẹn lẹ̀ wọ́n ṣẹ́tú ọ̀rọ̀ yẹn talent tó fẹ́ rán mi lẹ́wọ̀n àwọn òṣèré tíátà kan ni wọ́n tó bí 5 sí 6 nítorí pé mò ń sọ fún wọn pé ẹ wá bí ẹ ṣe close mọ̀ sí Sunday Igboho ládùúgbò retí ṣe Sunday Igboho ṣe fún yín wàhálà dé ẹ lè bá wọn pariwo síta ẹ lè lo platform yín láti fi pariwo so that kọ́ lè folóyè Igboho lẹ̀ bí wọ́n ti ẹ̀fẹ́kẹ́tì ẹ̀ka tí ẹ̀rí pẹ́ ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn tí mo dárúkọ wọn a lot of them ṣe Sunday Igboho gbé wọn travel wọ́n bá wọn ṣe visa ọ̀pọ̀lọpọ̀ àwọn Nollywood actor and actresses tó bá fẹ́ ṣe fíìmù ilé olóyè Sunday Igboho ló máa ń lò lẹ́yìn tẹ́ bá lo ilé wọn tán tẹ́ parí location wọ́n á fún yín lówó wọ́n á ṣe dáadáa fún yín ìtọ́ba ti lọ Mẹ́kà ìnú yín wọ́n á rán Mẹ́kà tó bá fẹ́ lọ Jerusalem wọ́n á rán ìtọ́ba fẹ́ lọ sí Amẹ́ríkà jẹ́ pé ẹ ti tíráì àìmọye àwọn àfáà ńláńlá pásítọ̀ ńlá tẹ̀ ń gbórúkọ wọn tó fẹ́ lọ sí Amẹ́ríkà tó fẹ́ travel sí lot of country tí wọ́n tẹ́ pé at the end of the day wọ́n fún wọn visa olóyè Sunday Igboho lọ́wọ́ lò gbogbo kan ẹni mo rò papọ̀ ẹni tó ṣe dáadáa sí ẹ wá ló ń ba tiẹ̀ jẹ́ báwo ló ṣe ń ba tiẹ̀ jẹ́ gbogbo wọn declare support má bà Tinubu APC nígbà yẹn ìkọ̀ yẹn ló para mi mo fi bẹ̀rẹ̀ sí ní para ọmọ tó àṣé bí mo ṣe ń para yẹn wọn ò lè wá ká mi mọ́lé ẹ̀rù ń bá wọn tó mọ̀ pé táwọn bá pé wá Ọlọ́run ò ní jẹ́ kí kò ń ṣe pé wọ́n á kú o wọ́n á sáré kábàkàbà tó yàwó ní àwọn ò ní bọ̀ àládàá ṣùgbọ́n a ní àwọn nǹkan táwọn bàbá wa tí wọ́n jogún fún wa má jẹ́ kí yà jẹ ọmọ mi àwọn bàbá wa ṣe fún wa má jẹ́ kí yà jẹ ìran mi àwọn bàbá ti wa láti kékeré ni wọ́n ti fi ń wẹ̀wà lọ́ti fi ṣoyí jìjì fún wa wọ́n wá rán ọmọbìnrin kan wá lára àwọn ní tíátà náà ni mi ìmọ̀pọ̀ wọn wà ní ṣùgbọ́n ara fún mi mo dífá mo sì lò ìfárí kì í ṣọ́ra pé mo ti gbé jù sábẹ́ ìgbà ẹni mo ti bẹ̀ sí ní ìfura at a lot of things tí mi nígbà tí máa sọ síta ọ poison mi nígbà tó máa poison mi ọmọ tó ń gbé lọ́dọ̀ mi ni wọ́n lù mo nìkan tí mo fẹ́ jíjọ yẹn ara ìyàwó àtàwọn àbúrò mi ò yá ara ìbọ̀dí wa ò yá a ní malaria ẹ̀fọn torí gbogbo ẹ̀fọn jẹ stupid sí wa lára malaria tiwa first grade ni ó ní typhoid ó ní gbogbo ẹ̀ nínú àtàwọn àṣàṣì àtòríṣiríṣi nǹkan spiritual attack many ojú mi rí tó ṣùgbọ́n mo decide pé ṣe láyé mi ní gbowó kàkà kí n gbowó yìí máa fìlú lẹ̀ fún yín ni mo fi sákún olùgbà yẹn níjọ́ tí mo sákún olùgbọ̀ngàn wọ́n ní later tí mo padà gbọ́ formation níjọ́ tí mo sákún olù about 25 minutes later làwọn kan tún wá lé mi tí wọ́n lójúmọmọ ní yàrá mo kúrò lé ní mo sákún olé tó 4 wọ́n ní wọ́n wá ní tó 5 ìpàdé bọ́ sí ìdájí ilẹ̀ tí mọ́ ṣùgbọ́n Ọlọ́run yọ mí pé Ọlọ́run nífẹ̀ẹ́ mi Ọlọ́run rí i pé gbogbo nǹkan tí mò ń ṣe fọ́mọ Yorùbá ọkọ̀ kan ni mo fi ń ṣe Ọlọ́run rí i pé níjọ́ tí mo ti wà nínú òmìnira yìí mi ẹ̀ bá yẹsẹ̀ rí débi tí màá ní mo gbowó lọ́wọ́ olóṣèlú so tẹ́ bá wá rí irú mi tí bá ń tẹ̀lé lóye Sunday Igboho káàkiri ó jẹ́ kẹ́ mọ̀ wípé mo nígbàgbọ́ nínú wọn mo rí wọn tán pé wọn gbowó wọn dalẹ̀ tó lóye Igboho bá gbowó ni wọn ní pẹ́ tó yẹ kó tó nù ṣèbájọ́ sùn àjọ ń jẹ́ everyday ni mo dẹ̀ rí nǹkan tó ń lọ mo gbọ́ nǹkan tó ń lọ mo wà nù system up till now ìdí nìyẹn tí mi ṣe lè padà lẹ́yìn olóyè Sunday Igboho torí pé kí ni tí bá padà lẹ́yìn wọn mo dalẹ̀ wọn ni mo rí àwọn kan tó ń sọ pé Igboho dalẹ̀ anybody àwa ọmọ Yorùbá la dalẹ̀ olóyè Sunday Igboho èyí ò ṣọjọ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ má gbàgbé nǹkan tó bí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí o bàbá Tinubu ti tọwọ́ bọ̀wé ó tó gẹ́ fáwọn Fúlàní kò ń ṣe 1999 constitution nìkan o gbogbo tó ń jẹ́ sẹ̀ríà ẹjẹ́ a ṣe gbòòsà mẹ́sàn-án tó gbó áhùn fún àwọn bàbá wa látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa ọba Olúgbọ́n
bàbá wa Olúbàdàn ọba Rashidi ọba Ládọjà Ìlúfẹ́mi lóyè Gbádéwọ̀lú àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ó bàbá dámì ládé bàbá wa Aláàfin ò ládé adé aládìkún lágbàfà láàfin mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ mádẹ ọmọ Àtìbà ọmọ àjòrò sùn kábíyèsí Elédùmarè wọ́n ní Ìbàdàn ló mọ̀ ó mọ̀ láìpù ọmọ Yorùbá ẹ má gbàgbé o mi ti pè account number mi o ẹ̀dẹ́fẹ́ fún mi kọ birthday mo bẹ̀yìn kó tó di pé máa bọ́ sí ìpele kejì account number mi is 021 41 68 704 021 41 68 704 GTB Guarantee Trust Bank orúkọ tẹ máa rí ń bẹ̀ Williams Olúwatósìn Zàánú ẹ̀yin tó lọ́n bá dẹ̀ bùkún fún tẹwàá wò pé mo fẹ́ support Masbi TV ọmọ Ògún bíyì mo fẹ́ support ẹ̀ àkáǹtì wa nìyẹn kò bá jẹ́ dọ́là lè fẹ́ fún wa anything a ní àkáǹtì gbogbo ẹ̀ ká lè fi gbà ẹ support mi birthday ọdún yìí ohun mi kì í ṣe toró láwọn kankan tí wọ́n ní kì í ṣe tó rọ̀ mọ́ tí mo gbọ́dọ̀ ṣe owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi bá má sọ̀rọ̀ ṣùgbọ́n ti wọlé dé tán àwọn kankan tó ní kí n rà mo ti ṣètò àwọn kankan sílẹ̀ tá a gbọ́dọ̀ máa fi gbẹnu sọ lórí afẹ́fẹ́ àwọn kan tí mo tún wá need tí mo pé agbára mi ò káyèrè lásìkò yìí ṣé mi tiẹ̀ tí ì jẹun débi tí màá ní kinní ó bẹ́tà kí wọ́n pariwo fẹ́yìn ìyá àti bàbá mi báyìí kẹ́lẹ̀ ràn mí lọ́wọ́ kó máa dàbí pé ọ̀rọ̀ mi pọ̀ jù ẹja sáré dókè ọ̀hún. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà láàólá bitter tea nìyẹn ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn tí ó bá ṣe dáadáa tó fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ tí ó fẹ́ máa pẹ́ lórí ẹ̀ ó fẹ́ àdòdùn nǹkan ọmọkùnrin yẹn rí títí ní báyìí ó wá wà kan tó lè ṣe láàrin ọ̀sẹ̀ kan less than 6 days to 7 days tó máa jẹ́ kó tóbi bó ṣe fẹ́ tó bá ti wá tóbi tó size tó fẹ́ wàá stop ẹ̀ kò ní lò mọ́ bárakú ni bárakú ni mo fẹ́ àti pé for life kò ó ṣètẹ́ máa ṣe tó máa ní iṣan ẹ̀rọ ìtẹ́ṣe tó máa ní tó báyà máa ṣe bá irọ́ ni natural herbs ni kò sí any chemical kankan nínú ẹ̀ they are all natural herbs àgbo ni wọ́n fi ṣe ọlọ́tí wà olómi wà títí ẹmu wà títògùn anyone ẹ pè láàólá bitter tea so ẹ já padà síbi tí a ti ń bọ̀ padà ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ bá ti join wọn láti máa pe olóyè Sunday Igboho lọ́dàlẹ̀ ẹ tọrọ dáríjì ẹ fi ti Màlàmí kọ́gbọ́n Màlàmí sì ń bẹ̀bẹ̀ o El-Rufai ń bẹ̀bẹ̀ o ó ṣọ̀kì yín àbí wọ́n sì ń bẹ olóyè Sunday Igboho Màlàmí ó ń wọ́nyàn sí wa ó ń wọ́nyàn sí ṣòwò rẹ̀ ẹnìkan ka mẹ́ ìyá wa dáadáa lálùbáríkà kan wọ́n ní àbọ̀ Masbi ọ̀rọ̀ yìí correspond náà báwo ni Igboho àti Màlàmí ṣé Igboho ló mú Màlàmí ni Igboho kọ́ ló mú Màlàmí ṣùgbọ́n ẹlẹ́dàá gbogbo ọmọ Yorùbá àti ẹlẹ́dàá Igboho òun aláìgán lè má mọ̀ òun ló ń fìyà jẹ Màlàmí mọ̀ náà ṣe ò pàwọn ara bíyàn kì í béèrè ni ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń ṣoògùn náà
Haúsá mi wà ó ṣoògùn ju babaláwo mi lọ kí lẹ̀ ń sọ what are you talking about? ẹ mọ̀ pé àárín àwọn jàǹdùkú làwọn Fúlàní politician yìí ń gbé ni àárín àwọn àlùmájìrì tí wọ́n kọ́ lè jí ní òru kọ́ gbébọn kọ́ bẹ̀rẹ̀ sí ní pa àwọn nídìí àwọn kí ni wọ́n lè ṣe because wọ́n ń ronú bí ẹranko so irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ó jẹ́ kẹ́ mọ̀ pé èyí tí ó lo dúdú ó lo taálí kí ni taálí dúdú náà ni ìmí ó ń lóògùn tún lo taálí ó ń lo talisman yes irú Sàlíù yẹn ó ń lóògùn ó lo taálí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nígbà táwọn wálé ẹ̀ tá a déwájú ilé igbó lásán làwọn wò olóyè Sunday Igboho kọ́ lòun ó tù ú fẹ̀ ọ́ pawódà fún mi ìrírú ẹ̀rí ilé ẹ̀dẹ́ apẹ̀t gbìm pẹ̀lú èéfín ńlá mi ìsọ dípù báyìí fún yín ẹ má wọrí ìjọ kan ni màá kọ́ dédé mú tí màá dẹ̀ wá sọ̀rọ̀ Sàlíù fún yín tẹ́bà mi tó ń jẹ́ Sàlíù òun ni sẹ́ríkì Fúlàní tí gbogbo ọmọ Yorùbá lé kúrò ní gángan tó ń jẹ́ ọmọdé gbé tó ń jẹ́ táwọn ọmọ yìí jẹ́ ọmọdé gbé tó ń jẹ́ gbalagbà bí àkàlẹ́jẹ́ bì tó tún jẹ́ ọmọ ọba gbé kárí ìmáàjì ibi táyà kò dé ibẹ̀ yẹn kọ́ là ń lọ lé ní kó tó di pé màá bọ́ sí ìpele kejì ọmọ Yorùbá ẹja àtúndókè ọ̀hún. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ lóòrẹ́ yóò tá rẹ ló kọ lọ́wọ́. ẹ̀yin ènìyàn wa nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn gbogbo alamọ̀ pásíkò tá a wà yìí a ní láti dira bó o dira my brother ikú pa ẹ́ má jẹ́ ká àfa kankan tán ẹ o má jẹ́ kí pásítọ̀ kankan tán ẹ má jẹ́ kí wòlíì kankan tán ẹ o àfa mi tó bá kájàlá mi àtòwọ̀ tó bá ka sókè ẹ̀rù ayé á bá ẹ̀ wàá mọ tó ń pè láyé pásítọ̀ mi súùtù tó wọ̀ yẹn tí bọ́ọ̀tì ẹ̀ bá ṣe mistake ìjà para gbérí ogun ló máa rí lábẹ́ wàá fọ́ àyà ajá kí ló fi ń ṣeré yìí ọ̀gá ọlọ́pàá mi tí ṣòkòtò ẹ̀ bá ṣe mistake ìṣí tó jábọ́ sílẹ̀ bàǹtẹ́ tó máa bá ń bẹ́ òní ṣe kú what are you talking about? a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bàbá Tinubu ti ká ọmọ waṣọ nísìnyí ó máa rọrùn fún àwọn local security láti ṣe kí ni láti sweep gbogbo àwọn terrorists off our country àbí ẹ fẹ́ sọ fún mi pé irú bàbá wa olóyè Sunday Igboho yẹn Fúlàní àríwá á dúró kò ní dúró gbogbo alámọ̀ ó kẹjẹ fún ní example kan nígbà tí táwọn Fúlàní tí wọ́n lọ pa ọba ní Èkìtì kò ń ṣe tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ last year àbí last 2 years tó pa àwọn ọba mẹ́ta kan lọ target bọ̀tì ìkọ́ni wọ́n disappear méjì tó kù wọ́n pa wọ́n bígbà tó gùn bá pajá bígbà tí mọ́tò bá pajá tó lọ mọ́lẹ̀ ńlẹ̀ ẹ̀ẹ̀kẹjọ wọ́n yìnbọn fọba ó wọlé ẹ̀jẹ̀ wá ṣe tó lára ọba aládé agbára Ọlọ́run kò síjọ́ tèmi ò pa ọ̀nà o èmi àti yín a ò ní di ohun tí ọ̀nà máa jẹ a ní rìn àwọn ìfẹsẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀lé wá lóyìnbó ẹ̀ ní fojú sunkún ọmọ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run bẹ́ẹ̀ ṣe ń láìkì fídíò wa tẹ̀ ń share tẹ̀ ń comment ọwọ́ tẹ̀ fi ń ṣe yẹn ẹ̀ ní fi gbé ọmọ sí ojú yẹn ẹ̀ ní fi ka lẹ́tà ìbànújẹ́ ẹ̀ sì ní fi wo èsì ìbànújẹ́ ẹ̀ ní fi owó orí ẹ̀ ní fi jẹ̀yà ọjọ́ alẹ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàdúrà fún olóyè Sunday Igboho olóyè presidency tó lọ kò sí nǹkan tó lè Sunday Igboho sọ níbẹ̀ tó kọjá ọ̀rọ̀ security Igboho ò nídìí owó náà kò sẹ́ni tí ò nídìí owó àmọ́ but tó bá finally
tó bá ṣí àkáǹtì bàbá wa olóyè Sunday Igboho ẹ má jà tanra wa omi ti wà láàmú kí òjò tó rọ̀ sí olóyè Sunday Igboho dúró di owó èmi àti yín náà fẹ́yìn tí a bá fẹ́ gbé polo kí n tó rádọ̀ fẹ́yìn tí ẹ bá fẹ́ gbé polo ọjà fún wa ẹ pè wá sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 fẹ́yìn tí ẹ bá wá wò pé ṣèbó ti wà Nàìjíríà náà bẹ́ẹ̀ ni kò fún wa ká lè máa pè ní direct call àbí whatsoever for now nọ́mbà Kotonu yẹn ní hotline mi for now torí pé mo ẹsẹ̀ kúrò Kotonu ni mi lè sáré change nọ́mbà bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti mọ nọ́mbà yẹn màá tiẹ̀ máa lò lọ ní but nọ́mbà kan wà tí mo ti ń lò láti bí 15 years tí gbogbo yín dẹ́ tọ́pọ̀lọpọ̀ yín tẹ́ kọ́kọ́ fi mọ̀ mí nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ mi dè sí which is 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp olè nọ́mbà méjèèjì torí pé mò ń ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́ tó jẹ́ sí wípé nọ́mbà yẹn a lè máa fi gba direct call èmi náà ni mo lọ block gbogbo ẹ̀ tẹ́lẹ̀ nígbà tó di pọ́ bẹ́ẹ̀ sí ní track wa káàkiri tó ń tap call wa tap everything ni stop direct call mi gbọ́dọ̀ máa parọ́ fún yín oòrùn tó bá ti bọ́ sáàrin ọjà ó ti kúrò ní àárín wù ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún bàbá wa Professor Banji Akintoye ẹ jẹ́ gbàdúrà fún bàbá yẹn is a father èmi mo sọ bẹ́ẹ̀ fún bàbá ní bàbá yẹn wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà adẹ̀tú fásitì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Gani Alágbàlá adúpẹ́ lọ́wọ́ ìyá wa Kẹ́hìndé Àbẹ̀bí aka Kentos akí ìyá wa mọ́mí lóko ìyá wa náà ò fẹ́ràn tó lóko wọn mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa mọ́mí Linda tó wà nílùú Amẹ́ríkà ìyá wa ìyá Fádíyà Kakuti Jésù bọ́dà mi Yágbóyájú akú ewu ọmọ ìyàwó wọn ṣe bímọ lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ̀yin tẹ́ bá ní kò tẹ́ fẹ́ fún wọn fowó ọmọ ẹ lè rán mi sí wọn tó bá dẹ̀kẹ́ bí a kì í wà because mi plan kí mo fẹ́ sọ tẹ́lẹ̀ so mi gbé àtọ́nàbà wọn tẹ́lẹ̀ but nísìnyí báyìí ẹ̀yin tẹ́ bá fẹ́ rán mi sí wọn tàbí fẹ́ gba nọ́mbà wọn lọ́wọ́ mi ẹ pè wọ́n so that ẹ lè wà sure pé ẹni tí ìjọba fi ránṣẹ́ ó dọ̀dọ̀ Yágbóyájú wọ́n ṣẹ̀ bímọ ni o ìgbà tí àwọn dẹ̀ máa bímọ to the glory of God kò ń ṣèkọ́ tó bá dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀yin tẹ́ bá ní support tẹ́ fẹ́ fún wọn torí kò ní wọ́pọ̀ bímọ ẹ̀ pọ̀ ó láwọn àgbọ̀dọ̀ máa fi gbẹnu sọ̀rọ̀ tó go through owó dẹ̀ là ń wá báyìí kọ́ lè gbé àwọn cold hospital kọ́ lè ṣe proper ìkómọ kọ́ lè because the money is too much ẹ fún wa ní support odò àgbéwà kò ní gbé ọ̀dà alẹ́ o ọmọ Yorùbá ẹ lọ ṣọkan yín lákin ṣe rí pé apẹ́jẹ kì í jẹ́ bàjẹ́ nígbà yẹn a sọ fún yín pé olórí burúkú olóṣó tó ń pe rẹ̀ níyàwó Abíọ́lá a sọ fún yín kó fẹ́ wá gbá wa ni mo sọ bẹ́ẹ̀ fún yín náà fẹ́yìn tẹ́ bá gbà mí gbọ́ nígbà tó sọ̀rọ̀ 5 million petition fún wa kí la sọ fún yín gbogbo ala fọ́lá ọ̀tá jáde tá a ṣiṣẹ́ tí kò yẹn dẹ̀ bọ̀ sí ó bọ́ sí tán wá pa fún like that 5 days ìgbà tó máa bá wa sọ̀rọ̀ ó ní petition yẹn pé o kàn fi wò bí ọmọ Yorùbá ti rẹ́dì ni orí wa fò lọ torí after that time àwa ti ní petition tó máa force Nàìjíríà láti ṣe referendum mo sọ bẹ́ẹ̀ fún link from United Nations and UNPO ṣùgbọ́n wọ́n máa wá àmọ́ kí wọ́n lò wá ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn ìgbà tó ti 5 million ẹsẹ̀kẹsẹ̀ làwa ti já sí pé àìlè ẹ lọ wò dáadáa èmi ni mídíà tí mo kọ́ àtáàkì Dúpẹ́ Onítìrì I am the first media nígbà táwọn èèyàn sì ń gbé bí ẹyin èmi ti receive intel mo ti confirmation olóyè Sunday Igboho náà dẹ́ mọ̀ òun ló fi ń play along pẹ̀lú ẹ̀ kọ́ máa bọ̀ ní Ìbàdàn kọ́ fẹsẹ̀ tó possible kéèyàn fẹsẹ̀ kan sí Benin kó fẹsẹ̀ kan sí Nàìjíríà bọ́dà wo ló wà Nàìjíríà ló wà láàrin Benin àti Nàìjíríà tó tiny bẹ́yẹn tó yẹ pé tí gbogbo ẹ̀ ojú báyìí lọ tó fi máa gbẹ́sẹ̀ kan sí Benin tó máa gbẹ́sẹ̀ kan sí Nàìjíríà kò possible náà kọ́ máa bọ̀ ìwọ ti bá wọn arrange ní o ti ṣe gbá under agree pẹ̀lú ẹ̀ wọ́n ní tó bá ti di ọ̀túnla ta fẹ́ lọ bẹ̀ tàbí jọ́ mẹ́ta wàá wá sí Kotonu káwọn rí ẹ face to face kọ́ tẹ̀ mẹ́ni tó ń bá deal
ó bá ní no problem ó máa wà wọ́n ti gbà wọ́n ti gbà tó díjọ́ tó ní kó wá a bá pè pèpè ẹ ló ìwọ ti wà lọ́jọ́ta òun ti wà ní yànnàbà òun ti wà ní àjàrà òun ti wà ní limca òun ti wà ní Badagry roundabout òun ti fẹ́ gbọ́kadà tó ń lọ sẹ̀mẹ̀ ó dẹ̀ ọkọ̀ parọ́ fún wa kóhun drive bọ̀ ó tún wá di kóhun fẹ́ gbọ́kadà ṣe pọ́wọ́ yẹn ti ṣe kínní ó ti jẹ́ ká mọ̀ pé onílẹ̀ sí pàṣẹ pé o ti ń lọ́kọ̀tọ̀ onú tipẹ́tipẹ́ kéèyàn yìí kan ìgbà tó yẹ ọ́nà ti cross border no níbo ti fẹ́ gbọ́kadà cross border ànúdà ṣé káwọn ọmọ wa mú yín border àbí kọ́ wa mú yín bí tẹ́ bá wà ó ní no ó ti pé ìlú yìí kóhun mọ́ ìlú yìí gan ni ọkọ̀ òun Abíọ́lá ó ní property ìlú yìí ó ti kéde kẹ̀kẹ́ kan ó ti gba àwa ti mọ̀ pé 19 ní 419 ibẹ̀ yẹn tó tún fún wa ní confirmation ìgbà tó yá tí ó náà ti wọ bẹ̀rẹ̀ ó yá ó náà ti dé Tọ́pá ó ti wá gbàgbé kóhun ti sọ fún wa kóhun ti dé Tọ́pá ó tún wá ní òun ti dé tó géètì Port Novo sí Kòtónú ìgbà tó yá ó tún náà ti dé Pekadis ó ti súnmọ́ bí ta wà tán ìgbà tó kàn máa pè ó náà ti wà Tọ́pá bá òwò tó ní mọ̀ọ́lù yìí dáadáa Tọ́pá tó lọ yẹn sìn ó ti kọjá ibi táwa wà for like maybe 40 minutes sí 35 minutes ó ní òkè ó ń bọ̀ yẹn dè ní kò yọjú ó wá pa fóònù ìgbà tó wá di bí ìgbà tó di ìjọ tá à ń lọ gangan tó dásìkò àsìpéjọ tó ní ká wá ṣe declaration tó kún bí 1 hour tí a máa pàdé bẹ́ẹ̀ ló bá ní kó má bínú òun fẹ́ wá ṣùgbọ́n àwọn ọlọ́pàá kan ló ń tíráàkì òun àwọn DSS àwọn kinní kan ó bẹ̀rẹ̀ sí ní pa oríṣiríṣi àkànnà àti gbọ́ pé kó máa wọ̀ mọ́dà gbé ó kọ́ tó dé kan náà olóyè kò ní dáká méjì jọ wà bẹ́ẹ̀ pa méjì ní lídà tó gbọmọ Yorùbá ń wò kinní kan ká má kó gbẹ̀yìn wá sínú basket why call for alarm why call for gbogbo yẹn ó jẹ́ ká àgọ́ mọ̀ wípé olè ní òun ló lè fẹ́ nígbò fi wà gbọ́dá tọ́ láwọn tí ń bọ̀ ìgbà tó kù díẹ̀ ọ́n ní kù díẹ̀ táwọn adébẹ̀ o níbo ló wà àádọ́ àti wà ń Badagry ẹ̀pá ti wà ní Badagry ló ti ní ká ṣe declaration àti níbo ni wọ́n wà ó náà wọ́n Badagry níbo níbẹ̀ ibẹ̀ láwà náà yóò rẹ̀ kó bá pa fóònù ṣe lójú ayé àkàwò sí kúrò ní torí àwa ti mọ orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pé wọ́n bọ̀ wá bá nǹkan jẹ́ ni nísìnyí báyìí gbogbo ẹ̀yin tí ẹ dalẹ̀ ọmọ Yorùbá tẹ́ dalẹ̀ gbòó tẹ́ dalẹ̀ gbogbo àwa mídíà ládùúgbò iṣẹ́ tá a ṣe ládùúgbò gudugudu méjì àmẹ́fà tí ṣe Sunday Igboho ṣe ṣó ẹ̀ka ọmọ Yorùbá ọ̀kan tó máa tẹ̀lé Dúpẹ́ Onítìrì nígbà yẹn ẹni tó kàn wá ta ẹnu fún yín compare to ẹni tẹ́ rí fisikali tó ń ṣiṣẹ́ up ti gbà tí ẹ dalẹ̀ títẹ̀ tẹ̀lé nísìnyí báyìí wá ń sunkún pé ẹ dá more than $1.5 million fún mi ó náwó yẹn kún $300,000 ìgbà tó yọ bẹ̀ sí ní ìgbà ó gbà kú 20,000 bàbá Fálétí olóyè burúkú tó yẹ pé àtìlẹ̀ ló ti ń wá bó ṣe máa overtú bàbá wa Bánjí Akíntóyè la fi lè dànù nígbà tá a pé ilé ọkọ wọn wá sáàrin wa ni àwa ọmọ ọba la yarí pé àwọn fẹ́ mọ́ pẹ̀lú wọn bàbá lẹ́nu kọ́tà mọ kọ́tà àtàjọ́ màá wọn bá ti fẹ́ náà làwọn máa bá wa fẹ́ èmi wà náà tí wọ́n ní kọ́lé ọ̀bà Fálétí dànù nígbà tá a kọ́ máa rí ó ti lọ glue pẹ̀lú Dúpẹ́ Onítìrì at the end of the day ó kọ́ gbé fake video kan jáde tẹ́ bá rántí dáadáa tó náà wà ní United Nations kó wá submit ọ̀rọ̀ Odùduwà òmìnira táwọn ń ṣe ó pa oríṣiríṣi ó ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ striker Amẹ́ríkà ló wà bàbá mi ológun lolúwa wà ń bẹ̀ sísà wa kan tó ṣe mídíà náà wà ń bẹ̀ bàbá wa Gani Alágbàlá àwọn prominent people Al-Moruf Ọba Nuhu wọ́n pọ̀ tá a lè kà tán tó jẹ́ stakeholder tó jẹ́ national leader Yorùbá nation ibẹ̀ ló wà lára àwọn ọlọ́pàá wà army wà lọ́yà wà ìyàwó Janet Fashakin she is a lawyer in the United States of America wọ́n dẹ̀ make ẹ̀kọ́ àyè wọ́n lọ ìlú wọn lọ gbé kò sí ọkọ̀ tó jọ mọ́ bẹ́ẹ̀ òun ni ẹ̀yin wèrè kan tí ẹ ti lọ pín owó pẹ̀lú Dúpẹ́ Onítìrì ẹ wá fẹ́ present jáde ẹ wá fẹ́ ọmọkùnrin ẹ̀ fi tì ẹ tún fẹ́ ṣe part 2 ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ MMM tó wá gba àwọn èèyàn lẹ́yìn ìgbà tó gba billions of naira tán ó tún wá padà wá after
ó ti wá ṣé ibed di la máa pè sá ṣé ibed àbí nǹkan kan tó gbowó lọ́wọ́ àwọn nàìjíríà nìyẹn tó gba billions of money tó sá lọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo yín lẹ mọ ibi tí MKO Abíọ́lá ṣe fún wa lẹ Yorùbá gbogbo yín lẹ mọ̀ kò dìgbà tá a bá fi gbẹnu sọ part 1 ni Abíọ́lá ṣe fún wa part 2 lòun wá ṣe yìí ọmọ Yorùbá àní rí jù báyìí lọ fẹ́yìn tẹ́ bá ń wà fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass gloria for the good leaders aka mass gloria for the bad leaders aka alógún màṣẹ́kà odò àgbò àkóní gbé ọ̀dàlẹ̀ ẹ bá wa like fídíò ẹ comment ẹ share ẹ fún wa ní super sticker ẹ join membership wa tọwọ́ kọ́bọ̀ ó ń ṣarajọ ẹ dẹ̀ má gbàgbé birthday mi March 4 ni mo fi Ọlọ́run bẹ̀ gbogbo yín ẹ show love fún mi ẹ jẹ́ kí n mọ̀ pé people love me ẹ jẹ́ kí n mọ̀ pé mo léyàn God bless all.